welcome. Akọ̀rọ̀jú sí nǹkan tá a tẹ́ ẹ ṣe màmá a ò gbà wọlé ẹ lè wá fi yẹn wá disgrace àbí wá mú lẹ́sìn àwọn gender mi pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yẹn ọmọ kó kò sí big deal bẹ́ẹ̀ àwọn tó mú kò ṣé o ti yé yín màmá lákọ̀ọ́kọ́ mo kọ́ dúpẹ́ lọ gbogbo yín fún àtìlẹyìn yín ní gbogbo ìgbà pàápàá jùlọ lórí ètò tá a ṣe lánàá gbogbo ẹ̀yin abiyọmọ gbogbo bẹ́ẹ̀ ṣe ti ń pè tẹ́ ti ń gbàdúrà àtẹ̀yìn tí ẹ̀ tí ẹ̀ ráyè pè wọlé ẹ̀yin tẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀ àtẹ̀yìn tí ẹ ti send message tí mi ò tiẹ̀ tí ráyè kà tàbí tí mo ráyè bá yín sọ̀rọ̀. Màmá ẹ ń fi ara yín ṣe ẹ̀sìn àti ọmọ yín Ismaila lẹ fi ń ṣẹ̀sìn ọ̀rọ̀ ọmọ yín lẹ gbé wá sórí social media ẹ fi pé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ lẹ gbé wá. ẹ jẹ́ ká má fi àsìkò ká máa kí ẹ̀yin èèyàn ọlọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà lónílé àti lálejò pé a kú Jímọ̀ òní mo gbà ládùúrà pé Jímọ̀ òní ìyẹn Ọlọ́run ọba òní ṣe ní àṣemọ fún gbogbo wa Jímọ̀ tó dùn tó ní mẹ́ńtọ̀ nínú tí gbọngbọn kan sí irú ẹ̀ lámàrin láṣẹ Ọlọ́run Elédùmarè mo bẹ̀ wá nítorí ìtọ́lọ́run wípé pápá jùlọ ẹ̀yin tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà mo gbà ládùúrà pé Ọlọ́run ó fún wọn ní ẹ̀mí sùúrù tó jẹ́ pé a fi lè ní ẹ̀mí ìfaradà pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kò ní gàjára lọ Ọlọ́run Elédùmarè á bá wa rin orílẹ̀-èdè Nàìjíríà kọjá gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣòwò lágbára Ọlọ́run ẹ ò ní kábàámọ̀ ẹ mọ̀ tàtàjèrè ẹ ò ríṣẹ́ gbà ẹ ní ṣiṣẹ́ ṣe ẹ ní ṣiṣẹ́ gbà lórúkọ Jésù gbogbo ẹ̀yin oníṣẹ́ ìjọba ọkọọba àdáọba kò mà ní ṣe ayín lẹ́sẹ̀ o gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń wáṣẹ́ tẹ́tí jáde tẹ́tí graduate Ọlọ́run bá mi á mi pèsè iṣẹ́ alálùbáríkà fún yín láṣẹ Ọlọ́run Elédùmarè gbogbo àlàmà ara jíjẹun a ò ní ṣerú ẹgbẹ́ a ò ní ṣẹ́wó bí ò bá ń tọpá jọjẹ òdùn mẹ́rin kò ní Ọlọ́run á jẹ́ kó kárí gbogbo wa lè ní bẹ́ẹ̀ ló máa rí ẹnì kò ní ṣerú ẹnìkan mo fẹ́ mi ì tí ì rí alájà sister Khadija torí tó kẹ́ mi ò tí ì rí kẹ́ máa bá mi tag àwọn Muslims pages yẹn àwọn Muslim pages yẹn pọ̀ mi ò tí ì rí kankan dáwà ṣé dáwà lórúkọ bọ̀dá yẹn jẹ́ ẹ táàgì page ẹ táàgì bàbá ọ̀nà òdodo ẹ táàgì Saheed Shittu ẹ táàgì alájà Kaulat ẹ táàgì gbogbo àwọn Muslim kìíní ẹ bá mi táàgì Mọ̀mí Abọ́sẹ̀dé Táíwò God bless you nígbà tí mo kẹ́yìn wa lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ìkànnì mo lè mi ìyàlájẹ yín náà rèé mo ń gbọ́dọ̀ bá bọ̀ ọ̀rọ̀ mo lè mi àmọ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ tèmi ṣe rí ẹni ọ̀rọ̀ mi bá tabà lónìí ẹ bá sọ fónítàn kó má fi ṣe bínú ṣùgbọ́n kó lọ rẹ̀ ìtúnbẹ̀ ṣe ni lákọ̀ọ́kọ́ mo kọ́ dúpẹ́ lọ gbogbo yín fún àtìlẹyìn yín ní gbogbo ìgbà pàápàá jùlọ lórí ètò tá a ṣe lánàá gbogbo ẹ̀yin abiyọmọ gbogbo bẹ́ẹ̀ ṣe ti ń pè tẹ́ ti ń gbàdúrà àtẹ̀yin tẹ́ ẹ̀ tí ẹ̀ ráyè pè wọlé ẹ̀yin tẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀ àtẹ̀yin tí mo ẹ ti send message tí mi ò tiẹ̀ tí ráyè kà tàbí tí mo ráyè bá yín sọ̀rọ̀ mo dúpẹ́ lọ gbogbo yín ẹ kú àdúrótì ìbùkún ẹ kú ìfọmọnìyàn ṣe mo gbà ládùúrà pé àwọn obìnrin Ọlọ́run bá ṣàánú fún wa ò ní ṣíléyà tàbá wá rúbìnrin kan tó ti wà nínú ìgbèkùnlé ọkọ tó ti dàbí pé Olúwa kí ló dé báwo ni mo ṣe ìrìn àjò mi ṣe wá rí báyìí mo bẹ̀ Ọlọ́run ọlọ́jọ́ òní Ọlọ́run bá mi la ọ̀nà ayọ̀ fún yín akọ yín mọ̀ ẹ́ ṣe ìgbésẹ̀ tẹ́ ẹ gbé tí ọ̀nà yín á fi là táyé á fi rójú fún yín tá dẹrùn fún yín Ọlọ́run bá mi á la ojú yín á jẹ́ kẹ́ ẹ rí ṣe understand Ọlọ́run bá bóyá wà ló máa adjust ní o bóyá Ọlọ́run máa sọ pé tọ̀ bẹ́ẹ̀ ṣe forí tì rè Ọlọ́run á bá yín sọ̀rọ̀ tàbí Ọlọ́run máa sọ pé ní láti tẹ̀síwájú Ọlọ́run á kọ yín mọ̀ ṣe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹlòmíì bá ṣe testimony ẹ̀ báyìí ojú ìtì ìbùkún ńlá kọjá lọ ẹ̀ tún sọ pé Olúwa ṣe lé ayé ló wà àìmọye àwọn tó ti pè tọkọ ti parọ́mọ́ lóríṣiríṣi àwọn èèyàn ti pè from experience ẹ wò ó àwọn kan ní mi ò pè kọ́ àwọn lánàá ẹ má bínú I'm so sorry Adéolú Patrick ọkọ ẹ má bínú ẹjọ́ torí tọ́lọ́ Ezekiel Ọládèjì how are you ṣẹ́rí gbogbo àwọn tí ẹ̀yin tí mi ò tí ráyè bá sọ̀rọ̀ you can still send me a message send text mo ń rí mo máa kà á my own leisure time I do read text messages mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan lórúkọ Jésù ìbànújẹ́ òní kọ́gùn sí ọ̀dẹ̀ wa lọ́jọ́ tí òní mo rí fídíò kan tí ó kàn mí lára mo rí tí ẹ jẹ́ ká jọ fi ti ayọ̀ gbọ́ fídíò yìí kẹ́ jẹ́ ká wá analyze lọ́rọ̀ púpọ̀ ká máa sọ lórí fídíò yìí ṣé ẹ mọ̀ pé fídíò yìí ò ju bí 1 minute 54 seconds lọ fídíò yìí ni ìyá ọkọ Alájà Kaula ìyá ọkọ Alájà Kaula òun ló ṣe fídíò yẹn màmá tẹ́ rí òun ló ṣe fídíò yẹn mo mọ̀ pé màmá tó ṣe èmi mọ̀ pé àwọn fámìlì màmá náà àbáwọn ọmọ màmá tó kù ó yẹ kẹ́ mọ̀ pé tó bá mú kí ìyá yín ṣerú fídíò yìí ìyá yín ti fẹ́ gbẹnu sí máìkì ni ìyá yín fẹ́ káyé mọ̀ òun ni ló ṣe ṣerú fídíò yẹn ló ṣe sọ̀rọ̀ táwọn kan tan kámẹ́rà sí màmá á wàá sọ̀rọ̀ lé lórí torí èmi ò mọ̀ tá à ń fà èmi ò mọ̀ irú géèmù wèrè tẹ́ ń gbá lórí social media pàápàá jùlọ ẹ̀yin tẹ̀tẹ̀ tó pera yín ní mùsùlùmí òdodo lẹ pera yín ẹ bóyá kẹ́ yọ òdodo yẹn kúrò ńbẹ̀
torí kò yé wa mọ́ nírú ìwà gan tẹ́yìn gan wù síra yín ẹ wò ìyá yìí ná bí ìyá ṣe borí ẹ jẹ́ ká gbọ́rọ̀ tó jáde lẹ́nu màmá tó borí torí ẹ̀ tó bá ń pè wọ́n máa sọ pé ẹ̀rí àwọn aborí mọ́ bò wá ẹ jọ torí ìtọ́lọ́run ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu àgbàlagbà ẹ wojú orí màmá yìí àti àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ jẹ́ ká wá gbé ọ̀rọ̀ náà yẹ̀wò ká wá ní ọ̀nà náà pé kí ló fà kí ló ṣẹlẹ̀ ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ìyá yẹn ṣó wíire ó ṣeé ṣe kẹ́yìn kan ti rí torí ẹ̀ mo ní kẹ́ bá mi tag àwọn muslim pages ẹ bá mi tag wọn àwọn lọ̀rọ̀ kàn gbogbo àwọn àfa ẹ bá mi tag Alhaji Akeugba Gold gbogbo àwọn muslim tó ń sọ̀rọ̀ yẹn ìkan wà ṣé dá wà ní ọ̀rẹ́ mi yẹn tí mo máa ń wo show ẹ̀ náà ẹ bá mi tag gbogbo wọn pátápátá ẹ tag gbogbo wọn pátápátá Alhaji ọ̀kan lọ́mọ gbogbo àwọn tó wà lórí social media ẹ mọ̀ wọ́n ọ̀nà òdodo ṣé ẹ ti ní orí kankan tẹ tag bẹ́ẹ̀ yẹn o ẹ jẹ́ ká jọ play video yẹn mi ò ní padà play video yẹn lẹ́ẹ̀mejì ẹ̀yin tẹ́ wà ní orí YouTube ẹ ṣé mo dúpẹ́ thank you so much for watching ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ ṣé you are welcome ẹ jẹ́ ká jọ gbọ́ video tí màmá yẹn ṣe síta ẹ jẹ́ hàn Bluetooth mi ká lè gbọ́ dáadáa. Bluetooth connected. Oya. Wọ́n ló yá kíyà sọ̀rọ̀. Kaula. Ìyá Ismail ló ń bẹ sọ̀rọ̀ o. Ó ti dá lérú ó ti dọ̀nà rú o. Ìjọ tá wá sí ibi ìyàwó ọjọ́ kẹta tá a fẹ́. Wọ́n máa ṣí wọ́n ní bó ṣe ń gbọmọ lọ́mọ nìyẹn o. Ọmọ lọ́mọ máa pọ ẹ̀jẹ̀. Mo gbọ́ gbogbo ọ̀rọ̀ etí mi kún. Ó lákò gbogbo àwọn ọkùnrin. Mi ò fẹ́ níyàwó. Máa lọ ẹ o. Ó gbọ́kọ̀ àbúrò ẹ. Ó di wàhálà wákà àwọn àbúrò ẹ ṣe pé. Ìyá Ismail ló ń sọ̀rọ̀. Ó ti bá gbogbo ìlú Ìbàdàn jẹ́. Àwọn èrò Amẹ́ríkà ló ń toro mọ́. Fọ́mọ mi lọ́rùn sílẹ̀. Fọ́mọ mi lọ́rùn sílẹ̀. Mo bẹ̀rẹ̀ sí máa rọjọ́ ẹ lójoojúmọ́ lórí social media ni o. Dalérú. Ó ti da ẹ̀rí èmi àtọmọ mi rú. Ó ti da ẹ̀rí ìyàwó àtọkọ rú. Ó ti da ẹ̀rí ìyá Mọ̀dínà pẹ̀lú ọkọ ẹ̀ ó ti dàrú. Ó ti da ẹ̀rí àwọn àbúrò ó ti dàrú. Wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn. Gbogbo ayé ẹgbàmí lọ́wọ́ Kaula o. Ó lè ọ̀dọ́ kan o. Ẹgbàmí lọ́wọ́ ẹ̀. Ní òró wọn jẹun o. Ismaila ọ̀la. Ọgbà security tó ń ṣọ́ ẹ lé. Ó ti lọ dáràn. Ní gbogbo òjò ní kó máa ṣe lọ́yà fún ẹ. Gbogbo ibi tó bá lọ máa ṣàgbákò wàhálà ẹjọ́. Ó máa ṣe sígbẹ̀yìn ayé ẹni o. Mo bímọ tèmi o. Àwọn ọmọ mi ò gbẹrù lọ orí ọkùnrin ọlọ́kùnrin. Kaula padà lẹ́yìn ọmọ mi o. Kaula padà lẹ́yìn Ismaila Kaula olè. Ọ̀dọ́ kan lóbò òṣì. Ọ̀dọ́ kan lóbò òṣì. Màmá. Àkọ́kọ́ mo bẹ̀rẹ̀ sí ṣèwádìí ẹ̀dá kù kí ló dé àwọn kan sọ wípé Alhaji Kaula àwọn ló lọ kí bàbá wa Akadip ṣèbá Akadip náà ni Adépọ̀jù wọ́n sọ wípé bàbá Adépọ̀jù wọ́n ní bàbá wọn kú wọ́n ní Alhaji Kaula ó lọ kí Akadip sí pé ẹ pẹ̀lẹ́ o ẹ kú àtẹ̀mọ́ra o ẹ kú àsẹ̀yìndé bàbá o ní àwọn gúrùpù kan wá sọ pé ṣó yẹ kó lọ tá ń bá Akadip fa wàhálà tá ń bá Akadip jà ẹ wá rí géèmù burúkú tó wá lọ báyìí ṣe rí pé bí ìyá yẹn ṣe ń sọ̀rọ̀ ẹnìkan wà ńbẹ̀ tó ń ti ọ̀rọ̀ bọ̀ ìyá yẹn lẹ́nu wọ́n ní òun kó wọ́n ní kinní kan màmá ẹ mọ̀ pé wọ́n gbá géèmù yẹn ni bóyá wọ́n ti fún màmá lówó kan irú géèmù yẹn náà ni wọ́n gbá fún ìyá Muyideen tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé jẹ́ ká máa rán ra wa létí pẹ̀lú 250,000 naira owó àbòsí òun ìyá yẹn fi ń tẹ̀lé Muyideen ṣoṣo tí ò fi ní ẹnu ọ̀rọ̀ láti bá ọmọ wípé báyìí ni kò ṣe ṣe òní kọ́ ló yẹ kí ìyá rò ọjọ́ ọ̀la ọmọ ẹ̀ ló yẹ kí ìyá rò òun lẹ ti rí yìí o wọ́n ti tún lọ gbá géèmù lọ́dọ̀ ìyá ọkọ Alhaji Kaula ìyá Alhaji Kaula ò kì í ṣe fans ni o ṣùgbọ́n tá a bá rí òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ màmá yìí ò lójú tì rárá èmi ò sì tọrọ rú ìyá yìí lọ́dọ̀ Ọlọ́run ìyá tó sọ̀rọ̀ yìí lójú ìyá yìí ó rò bóun fi Alhaji Kaula wá ṣẹ̀sìn lórí social media ni màmá ẹ ń fi ara yín ṣe ẹ̀sìn
àti ọmọ yín Ismaila lẹ fi ń ṣẹ̀sìn ọ̀rọ̀ ọmọ yín lẹ gbé wá sórí social media ẹ fi pé ọ̀rọ̀ ìyàwó ẹ lẹ gbé wá wallahi màmá ẹ ní ìbẹ̀rù Ọlọ́run rárá ẹ sì ń dojú tì wá ẹ̀yin tó yẹ ká pàdé níta ká máa ní grandma ọ̀nà àjẹkẹpẹ́ fún ẹra máa ẹ wá ń sọ̀rọ̀ àwọn yẹn wọ́n lé ohun kan lẹ́nu yín àwọn ọmọ yín tó jóbìnrin ẹ̀yin lẹ́yìn bá wọn ṣiṣẹ́ olóbìnrin lé ní ọkọ wọn ni àbálájà Kaola dí ẹ̀yin lọ́wọ́ ní ọkọ tí yín pé kẹ́yìn mọ́ mú kó ni iṣẹ́ olóbìnrin lé ní ọkùnrin tó bá fẹ́ tíyàwó ẹ̀ náà tó bá dẹ̀ faramọ́ láàrin ara wọn ni kò kọ̀ yín mọ́mọ́ irú yìí ìyá ọkọ yìí wọ́n máa sọ pé kẹ́ ẹ mọ́ yẹ̀bá tí aya bá ti mojú ọkọ tán Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n ní kálárìnà kẹ́ ẹ yẹ̀bá ṣó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ni ìyàwó tẹ́ ti lọ ṣe tẹ́ ti lọ tọrọ ẹ̀ nítorí pé àwọn kan wà rò wípé wọ́n fẹ́ gbá géèmù fún Alájà Kaola wọ́n wá lọ bá ìyá yẹn wọ́n wá tọ kámẹ́rà sí lójú wọ́n wá ń ti ọ̀rọ̀ bọ̀yá lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n ń pọ̀ sẹ́nu ìyá nìyá wa ń sọ jáde màmá ó kù díẹ̀ káàtó tẹ́ bàárẹ̀ èèyàn sọ fún yín ọ̀rọ̀ tó jáde lẹ́nu yín yẹn kò yẹ ní lẹ́nu àgbàlagbà tó wà responsible màmá ọ̀rọ̀ tó jáde lẹ́nu yẹn kò yẹ lẹ́nu àgbàlagbà tó wà responsible obìnrin àbí ká sọ pé ìyá ó yẹ kẹ́ mọ̀ pé ẹ ti dojú ti àwọn ọmọ yín ẹ ti dojú ti àwọn ọmọ yín ẹ̀yin kọ́ lẹ máa kọ́ ìyàwó ọmọ àbí ọmọ yín bóun àti ìyàwó ẹ̀ ṣe máa jọ ṣe nígbà tó bá wà nínú yẹ̀wù nínú kọ̀rọ̀ privacy ni wọ́n ń pè màmá ẹ má intrude síbẹ̀ kó kàn yín mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ yín pé kò sẹ́ni tí ò ní pass ẹ̀ àwọn ọmọ yín náà tó jóbìnrin bóyá ọmọ yín kan obìnrin náà ló sọ pé sọ báyìí òun náà máa ní páàsì tiẹ̀ ṣé wọ́n heavy Alájà Kaola ni ìgbà tí Alájà Kaola ṣe nǹkan tó kù díẹ̀ káàtó gbogbo alájáde fún wọn lórí ìkànnì mi ò support nǹkan tó ṣe òun àti Mariam mo sọ my own side of it pé mi ò like ẹ̀ èmi ò support mi ò sí ìdí àbòsí láti ìgbà yẹn tó dẹ̀ ti fẹ́ ọkọ tó fẹ́ yìí tó jẹ́ lọ́ọ̀yà yìí tó jọmọ màmá yìí ó dà pé ya àtúgbọ̀n kankan nípa Alájà Kaola mọ́ nípa pé àgbọ̀tẹ́ nìkan sọ pé ó fọ́kọ mi o àbẹ́nìkan ti ẹ̀parọ́ mọ́ ni o àbójọ bẹ́ẹ̀ ni o àbórìrè gbèrègbè ẹni rárá o ó ṣe tiẹ̀ ní láti gbà yẹn wáyé tẹ́ ṣe fi sílẹ̀ kí ogun omi ó ṣe wá jẹ́ pé ní ìsìn tó lọ kíyàn pé wọ́n kó àtẹ̀mọ́ra ìgbà yìí lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wá ń jáde wọ́n wá ní ìmọye tán fún yín màmá ní ìmọye tán lọ fún tó lè fún yín màmá ẹ wá bójú ara yín jẹ́ ń ta ni ẹ dẹ̀ disgrace ọmọ yín Ismaila irú ìyá yìí ẹ̀ lè rówó oúnjẹ gbà ebi ní pa mọ́nàmọ́ná kú ó máa hard torí ojúṣe àwọn obìnrin táwọn obìnrin ṣe nínú ilé tá à ń ṣe nínú ìgbésí ayé àwọn ọkọ wa láti jẹ́ pé kẹ́yìn ìyá ọkọ kẹ́ máa jẹun ẹ kì í respect ẹ̀ ní à ń ṣe mẹ́wàá obìnrin míì wà nínú ló jẹ́ pé ọkọ ẹ̀gbọ́n ò ní fẹ́ fún ìyá ẹ̀ lówó obìnrin ló máa ti ọwọ́ bàpò ló máa fún ìyá ẹ̀ máa owó oúnjẹ yín o obìnrin míì ló máa ra àpò ráìsì lọ fún ọ̀dọ̀ ọ̀yọ́ ọpẹ ló máa ra aṣọ ìgbà tí ìyàwó bá dúpẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọmọ á ní ìyàwó yín ló rà fún yín mi ò máa ṣèkọ́gbọ́ ẹ̀ náà ló ná tó jẹ́ pé obìnrin yẹn náà ó dẹ̀ náwó títí ẹ̀ ni. àìmọye ìyá tí ò yẹ kó máa gbowó oúnjẹ mọ́ tó jẹ́ pé ìyàwó ọmọ ẹ̀ látún máa sọ pé my dear má ṣe báyẹn náà jẹ́ ká fún wọn jẹ́ ká fáwọn ọmọ mi lówó ìyẹn ìyá tó bá dáa ni o fọ irú ìyá yìí màmá ìyàwó ọmọ wọn ló fẹ́ support yín ìyàwó inú ilé wo ló máa bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ níyẹ̀wò pé àjẹ́ ká àṣìṣì mọ́mí àwọn mọ́mí máa nídìí nǹkan báyìí wọlé wọn yẹn ò ṣe jẹ́ ká bá wọn change àwọn chairs wọn yẹn gbogbo bí àwọn chairs yẹn ò dáa jẹ́ ká bá wọn ṣe tó bá tiẹ̀ di December tó bá tiẹ̀ máa ṣe ọdún iléyá ká ti bá wọn change ìṣọ̀ká náà máa lọ síbẹ̀ a máa lọ ṣọdún a máa lọ kí wọn. Mọ̀ páwọn obìnrin ṣe bẹbẹ wọ́n ní kẹ́yìn ìyá ọkọ ẹ wà láyé etí ní ojúṣe ìyàwó sí ọkọ ó yàtọ̀ sí ojúṣe ìyá sí ọmọ màmá ṣe fẹ́ pọn láni ṣẹ́yìn fẹ́ mú ni àbóṣe wá ká yín lára ẹ ṣe fi Alájà Kaola sílẹ̀ kóhun àti ọkọ ẹ̀ kó rójú ráyè kí wọ́n tọ́jú ara wọn kò kàn yín bí ọkọ yín ò bá ṣojúṣe nínú ilé gan ọmọ yín rádà tí ọmọ yín ò bá ṣojúṣe fún yín nínú ilé tó yẹ kó máa fún yín lówó
Tẹ́yìn bá jẹ́ ìyá ọkọ tó mọ géèmù gbá. Ìyá ẹ̀yin ìyàwó lẹ máa sá sí. Ìyàwó mi bá olúmọ tó jọ́ mẹ́ta. Kí ló ṣẹlẹ̀ mi mọ̀ gbúrò ara ilé ẹ̀. Ṣé mo ti ṣe é ni? Màmá kí lẹ rí? Kò sanwó sí mi. Dákun torí Ọlọ́run bá ń wá bó ti mo ní ìdíkele yìí ọjọ́ dáadáa kójó yọ o. Ìyá ọkọ gidi. Ṣé wá rí ìyàwó gidi gan? Àwa ni màámi ẹ má wọrí ó ti yé mi tó bá ti dé mo máa gbélẹ̀ mo máa jùlẹ̀ fún sìn jẹ́ kó dé. Ẹjọ́ plan ni. Tó mo máa fi dé gan tó bá ti ní pé ìyàwó àti ìyá òun àárín wọn gúnrégé òun òde kó ń sọ kóun ti máa bájà kóun ti máa bẹ́wọ́ fẹjọ́ sùn. Wàláì kò sí nǹkan tí ìyá yẹn bá fẹ́ bí ìyàwó yẹn bá ti ń nà lẹ́bàá ọkùnrin dẹ̀rẹ́ báàgì wọn rí báyìí ó flexible wọn kàn máa ń pretend ni immediately lọkùnrin yẹn máa wọṣẹ́. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ti wá tá a bá ti fẹ́ ọkọ ìyàwó ìyá ọkọ ẹ̀ máa dúró pé tí o bá ti fi tèmi ṣe kò ní dúró ṣé yìí lè fẹ́ máa ṣiṣẹ́ olóbìnrin ilé lálẹ́ ni ẹ̀yin lè fẹ́ máa ṣiṣẹ́ olóbìnrin ilé lè ṣe ìgbéyàwó ààyè gbọ́dọ̀ wà ìyàwó gbọ́dọ̀ cross boundary ẹ̀ kó máa ṣojúṣe ìyá ọkọ. Ìyá ọkọ náà dẹ̀ gbọ́dọ̀ cross boundary ẹ̀ kó máa ṣojúṣe ìyàwó tó fẹ́ máa bá ìyàwó ọmọ ẹ̀ jowú pé bẹ́ẹ̀ ni tó láyé ó lọ́ọ̀bù ìyàwó ẹ̀ ó ń kìsì ìyàwó ẹ̀ kò ṣe kíní kan kò yẹ kó rí bẹ́ẹ̀. Màmá Alájà Kaola kọ́lẹ̀ wá disgrace pẹ̀lú fídíò tẹ̀ ṣe. And I'm highly disappointed pé ẹ̀yin tí ẹ ní ọmọ tọmọ yín jẹ́ lọ́yà ẹ lè wá jáde kẹ́ wá máa disgrace ara yín níta gbangba báyìí ẹ lójú tì o màmá ẹ lójú tì. Alájà Kaola nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò ṣe yẹ ní nígbà tá a lọ ṣe ìyàwó ò lẹ lọ ṣe ṣọ́ọ̀tún ilẹ̀ lọ ṣe ìyàwó ní tẹ̀sẹ̀ jáde ní ìsìn ṣọ́ọ̀tún ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ fọmọ yín ni wọ́n ní wípé gbogbo tó ṣe lórí social media tòun àtàbúrò ẹ̀ ìyẹn ti kọjá màmá ẹ̀yin kọ́ lẹ máa sọ kò sẹ́ni tí ò ní pass ọmọ yín gan Ismaila ọmọ yín gan máa ní pass tiẹ̀ kò sẹ́ni tó perfect nílé ayé yìí àfọlọ́hun Elédùmarè nìkan ló perfect bí mo ṣe wà ìwọ ní pass tèmi àwọn tó ń wò mí àwọn náà ní pass tiwọn màmá ẹ̀yin náà perfect ẹni pass tiyín ṣùgbọ́n kò ń dùn mí pé àwọn àáfàá kan àwọn lalábòsí tó wà nídìí ọ̀rọ̀ yìí ìjọ ò lè fẹ́ jáwọ́ nú ẹ̀ ìjọ wo lẹ fẹ́ gbá géèmù burúkú lẹ fẹ́ tẹ̀ gbá yìí ìjọ wo lẹ fẹ́ gbá ẹ wá ń ṣàbòsí àwọn àáfàá alábòsí èmi ò mọ̀ túmọ̀ tá máa pé ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀ sì lòdodo tó wà bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀. àní ẹ má pe mùsùlùmí lónìí ìmọ̀lẹ́ ẹni bá pe mùsùlùmí lónìí ìmọ̀lẹ́ kò kéwù kò gèdè aláìmọ̀kan ìmọ̀ yìí le fún ẹ̀yin mùsùlùmí tó ń ṣàbòsí ìmọ̀ líle lẹ fi hàn ìwà yín ìṣe yín ìmọ̀ líle lẹ ní gbogbo yín kọ́ ló yẹ kó máa sọ pé mùsùlùmí ni yín àwọn kan sì wà láàrin yín ìmọ̀lẹ́ ni wọ́n ẹ má lè bá mi sọ àwọn kan sì wà láàrin yín tí wọn ò kì í ṣe mùsùlùmí tẹ́pẹ́ ìmọ̀lẹ́ ni wọ́n ìmọ̀ wọn le ṣe bá a ti gbọ́ tó wà nínú Al-Quran wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n máa ń kọjá níwájú ilé arábìnrin kan wọ́n ní tó bá ti kọjá níwájú ilé yẹn wọ́n ní arábìnrin yẹn máa mú omi ìdọ̀tí ó máa ń dà sánàbí lára ó máa mú omi ìdọ̀tí á dà sí ànábì lára wọ́n látọ̀ bí ò ní sọ̀rọ̀ ànábì agbọn rẹ̀ wọ́n lá máa lọ wọ́n lóbìnrin yẹn máa ṣe yẹ̀yẹ́ wọ́n ní kò síjọ́ tí ànábì kọjá níwájú ilé arábìnrin yẹn tí ò ní da omi ìdọ̀tí sí ànábì lára wọ́n nígbà tó wá dọjọ́ kan ànábì kọjá kò sẹ́nìbọ̀dì tó domi kankan sánàjì ànábì lára ànábì wò pé akílódé wọn ò domi ẹni ó lọ bóyá ó jáde ni ìgbà tálàdì tún ànábì kọjá bọ̀ wọ́n ló tún kọjá bẹ̀ wọ́n ní kò sẹ́nìbọ̀dì tó tún domi sí ànábì lára ìgbà tó dọjọ́ kejì ó kọjá kò sẹ́ni tó domi sí wọ́n nígbà tálàdì wá ń bọ̀ lànábì wá yà wọlé wọ́n wá kí àwọn ará ilé pé ẹ ǹlẹ́ o ẹ dákun arábìnrin kan mo máa ń ṣàkíyèsí ẹ̀ pé ó wà nínú ilé ní gbogbo ìgbà tí bá ń kọjá mo máa mọ̀ pé ó máa ń ṣàkíyèsí pé ó máa ń domi sí mi lára ṣùgbọ́n mi ò rí arábìnrin yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ìkó domi sí mi lára ṣé ò sí wọ́n ní ó ń bẹ lórí àìsàn ni ara rẹ̀ ò yá wọ́n ló ń bẹ lórí àìsàn ni wọ́n lánàbí wá ní ẹ dákun ṣé mo lè yọjú sí ànábì sì wọlé ó rí arábìnrin níbi tí àìsàn ti dè mọ́lẹ̀ sí
Ànábì sì bẹ̀rẹ̀ sí bí Ọlọ́run ó sì ṣàdúrà fún ìtọ́kọ wa nìyẹn o Ànábì bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún gbogbo ohun tí Ànábì mọ̀ ní mímọ̀ láti fi ṣàdúrà fún kó yá gbà ó sì fún arábìnrin sì yá wọ́n nígbà tí ó fi tọ́jọ́ bíi mélòó kan nígbà tí wọ́n tún padà lọ bẹ̀ wọ́n tún lọ wo arábìnrin wọ́n lè gbọ́ tálàjì Ànábì bá ti kọjá Ànábì adébẹ̀ abèrè àlàáfíà títí tí ara arábìnrin yẹn tó fi yá ìgbà tára rẹ̀ yá arábìnrin yẹn fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ pé ẹ dákun ẹ̀sìn wo lẹ ń ṣe mo fẹ́ bá yín ṣe Ànábì ò polongo ẹ̀sìn ìwà rere l'Ànábì ló preach kò preach ẹ̀sìn ẹ̀yin lẹ wá rù lórí lẹ wá sọra yín di kiji gbọngbọn ẹ̀yin tẹ́ rù lórí ẹ mọ́ra yín Ànábì in tí wọ́n fi kó àwa Ànábì kò preach kò wá sú ẹ̀sìn pé dandan ẹ máa bọ̀ wá sọ́dọ̀ ìwà ló fi ń jèrè ọkàn ṣé wà tí yín wá dá ṣé wà tí yín dá ìwà yín ò dá ìmọ̀ yín sì le ẹ jókòó kẹ́ wo ẹ̀kọ́ tí Ànábì kọ́ wa àkọ́kọ́ nínú story tí mo sọ fún yín nínú tó ṣẹlẹ̀ yìí ẹ wá wò dáadáa ẹ mọ̀ wípé ìgbà tí arábìnrin yẹn tára rẹ̀ ò yá Ànábì kì í délé ó béèrè ẹ̀ ó ṣáájò ó dẹ̀ ṣakitiyan pé jẹ́ ṣàdúrà fún o ara lágbájá gbọ́dọ̀ yá Ànábì ò kọ́ yín pé kí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́nìkan kẹ́ má kí o nítorí pé Ànábì kò dẹ̀ fi búburú kó fi sọ búburú ẹ̀mú dání Ànábì fi rere ó fi sọ búburú ni ṣùgbọ́n yín ẹ máa fi búburú ẹ fi sọ búburú kó máa rókì lọ́kàn yín Ànábì ò kọ́ yín bẹ́ẹ̀ ẹ ò ní ìmọ̀ ẹ kàn ń pera yín láàfáà ni èmi ò kì í ṣàfáà mi ò kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n mo ní ìmọ̀ mo sì ní làákàyè mo ní làákàyè ju ẹlòmíì lára yín tẹ́ pera yín láàfáà lọ Ànábì ò kọ́ wa kò kọ́ yín pé kẹ́ fi búburú kẹ́ fi sọ búburú ó ní kẹ́ fi rere kẹ́ fi sọ búburú torí arábìnrin yìí ìwà burúkú ló ń wù sí Ànábì ò dẹ̀ wá fi búburú kò fi dá padà mọ́ Ọlọ́run ẹ omi tó kù sínú Ànábì ò sọ bẹ́ẹ̀ Ànábì ṣáájò Ànábì ṣàdúrà fún Ànábì wá pé Ànábì wá kẹrin wá kẹrin lẹ́yìn àfáàtà nísìn ẹjọ́ àná kẹrin Ànábì wá kẹrin Ànábì ò rí ó béèrè àlàáfíà lágbájá ńkọ́ ṣé tẹ́yìn ò bá ira iṣẹ́ mọ́ béèrè àlàáfíà ara yín orí social media lẹ ti mọ́ ń yẹ̀yẹ́ ara yín ẹ wo ẹ̀kọ́ tó wà nínú tá a sọ yìí ẹ wá wo at the end of the day arábìnrin yẹn wá sọ wípé òun fẹ́ máa ṣe ẹ̀sìn Islam ẹ wá kọ́ bó òun ṣe máa kírun ẹ wá kọ́ bó òun ṣe máa sin Ọlọ́run ẹ wá kọ́ òun ní ìjẹ́nìyàn Ànábì ní ẹ wá kọ́ òun arábìnrin ní ẹ wá kọ́ òun kóun náà lè ní ìmọ̀ àti òye láti mọ ohun tó yẹ kóun máa ṣe kóun lè ní ìbágbépọ̀ ẹ̀dá kóun lè mọ̀ bí èèyàn ṣe ń ṣe dáadáa sọ́mọlàkejì ẹ̀ ìwà òun ni Ànábì fi ń jèrè ọkàn kí lẹ́yìn fi ń jèrè ọkàn sínú Islam ìsìn ẹ ò ní nǹkan kan tẹ́lẹ̀ fi jèrè ọkàn ìwà burúkú lẹ́ni ẹ fẹ́ mọ jèrè ọkàn tipátipá Ànábì ò ṣe tipátipá Ànábì ń domi síwájú ni fúnra àwọn èèyàn willingly ni wọ́n sì ń darapọ̀ mọ́ ẹ̀sìn Islam tínú wọ́n sì ń dùn kí wọ́n tó gbèrò báyìí gbogbo wọn ti jáde síta nítorí pé wọ́n mọ̀ wípé ẹni tí àwọn fẹ́ lọ gbé ìrun táwọn fẹ́ lọ kírun lẹ́yìn ẹ̀ yìí ó ti jèrè ọkàn wọn ọkàn mélòó lẹ ti jèrè ìwà ẹ̀yin fẹ́ máa ṣe tipátipá ni gbogbo ẹ̀yin tẹ́ lọ gbá géèmù yìí tẹ́ ìyá yìí tẹ́ jẹ́ pé ẹ̀yin lẹ lọ mú ìyá yẹn mọ́lẹ̀ tẹ́ ẹ bá tan fídíò sí tẹ́ ẹ lọ gbá géèmù wọ́n ti fún ìyá yẹn lówó wọ́n jáde kó gbẹ́mi sí kámẹ́rà kí ẹ sọ alájà Kàólà òun kó bọ́mọ mi lẹ̀ ìyálẹ́nu yín ẹ dákun ẹ bá sọ fún ìyá o mọ̀dá yín lọ iṣẹ́ olóbìnrin lé ni kó gbẹnu sí tó ṣe ń mú yẹn wàláì assignment ẹ̀ ló ṣe nínú ilé ojúṣe ló ṣe nínú ilé nígbà wọ́n ti fún ní sàtífíkẹ́ẹ̀tì
certificate okododo ni Alhaja Kaola ti gbà wọ́n ti ṣe ìyàwó àbí wọ́n ṣe nìkai de be nígbà tẹ́ lọ tọrọ ẹ̀ ṣé lẹ́yìn ìgbà tẹ́ tọrọ ẹ̀ tán lẹ ṣe so an jáde mama ní say nígbà tó ọmọ yín ti mú ìyàwó wálé pé tó ń fẹ́ fẹ́ ló yẹ kẹ́ sọ pé mi ò fọwọ́ sí kì í ṣe ní ìsọ̀rọ̀ tó wá sọ sí ilé tí wọ́n ní o wọ́n lè mú kó ẹni jọ́ kíní kan o mama ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ò dáa ẹ disappoint wa Alhaja Kaola kẹ́lẹ́ disgrace o mama ẹ máa tanra yín ọmọ yín ò ní disgrace ẹ lọ ronú pìwàdà ìyá kọ́bọ̀ vita ẹ lọ change ìwà yín bó bá kù díẹ̀ káàtó láàrin ìyàwó àbí ìyàwó àtọmọ ọmọ tí irú yín tẹ́ bá jẹ́ ìyá ó yẹ kẹ́ bá wọn ṣe kàlàfíà òjọba ni tó bá wá kù díẹ̀ tẹ́ rí gbọ́dọ̀ wípé láàrin ọmọ yín kò gùn bóyá ẹ ti wá rò pé bóyá ìyàwó tó fẹ́ bóyá òun ló fà tí ò máa ṣe dáadáa sí yín mọ́ àbí tó ṣe kí irú ìyàwó yìí ó yẹ kẹ́ fa ojú ẹ̀ mọ́ra àgbàlagbà nìyẹn ẹ bá ìjà fa ojú ẹ̀ mọ́ra ni pé èmi ò mọ̀ ọmọ kí ló ń ṣe ọkọ rẹ ṣé bò wá ni kò mọ̀ mi ò mọ̀ gbúrú ìmọ̀ rọ́wọ́ rẹ ìyàwó gan àtọwọ́ bá kù wá fún yín ẹ mọ̀ sọ pé mo fún yín o mà tún bá yín gbà ó ń ṣẹlẹ̀ dáadáa ẹ̀yin ni kẹ́ lọ tún ara yín ṣe ẹ wá ní ẹ ṣe jẹun ẹ mọ̀ ṣe ní ìsìn tẹ́ ń ba ìyàwó ẹ̀ jẹ́ ní pọ́blíkì tẹ́ ẹ disgrace ìyàwó ẹ̀ no àwa fún yín lówó oúnjẹ ẹ ti gbowó oúnjẹ tán àwọn àfáà tó ń fún yín lówó yẹn tó ń gbá géèmù fún yín yẹn àwọn náà ni ó mọ̀ padà máa bọ̀ yín torí ó yẹ kẹ́ láròjinlẹ̀ dáadáa ó yẹ kẹ́ ní àròjinlẹ̀ dáadáa ìgbà tẹ́ jáde tẹ́ wá ń disgrace ọmọ yín níta tẹ́ rò bí ìyàwó ẹ̀ lẹ́ ń disgrace tó ṣùgbọ́n wá parí àbí on the 10 mọ̀mọ́ ẹ mọ̀ wọ̀ oṣù tí ẹ̀ ní parí tó bá ti dọ̀ the 10 lówó oúnjẹ yóò mọ̀ tẹ̀yìn lọ́wọ́ ṣe ti gbọ́ ìyàwó náà wà fi tiẹ̀ náà lé pé mo yá ọkọ mi ẹ gbà ó nínú ilé bà á kún màmá ẹ lọ tún ara yín ṣe kò ní jù báyìí lọ lọ́rọ̀ tí mo bá wá sábọ́ sọ pé kò ní gùn ó máa short kò ní jù báyìí lọ ẹ jẹ́ kí màmá kú màmá lọ ṣe àtúnṣe. Thank you so much everyone ẹ̀yin tí wà lórí TikTok God bless you all ẹ jẹ́ kí ẹ tó bá mọ Alhaja Kaola bá mi send video sí wọn ẹ tó bá mọ màmá yẹn náà bá wa send video sí wọn pé akọrọjú sí nǹkan tá ẹ ṣe màmá a ò gbà wọlé ẹ lè wá fìyẹn wá disgrace àbí wá mú lẹ́sì àwọn gender mi pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yẹn ọmọ kò sí big deal bẹ́ẹ̀ àwọn tó mú kò ṣó ti yé yín màmá